Ọlátúndé Òmóyè yìí jẹ ìwò ń pápá ìwò nànà. Adéṣọlá dá síwájú Ògbómọ̀ṣọ́ o ìwò ń pápá ìwò nànà. Òmóyè yìí jẹ. Ọlátúndé dá síwájú Ògbómọ̀ṣọ́ o. Oyè Àmọ̀rí. Adéṣọlá dá síwájú Ògbómọ̀ṣọ́ o. Oyè Àmọ̀rí. Ó dá síwájú Ògbómọ̀ṣọ́ kó má dèrò ẹ̀yìn. Àṣẹ. Ìgbà àlè ẹ̀ ọmọ àlè sí i. Àṣẹ. Àwọ̀ olè ẹ̀ kò ní pẹ́ dín o. Àṣẹ. Ó dá síwájú Ògbómọ̀ṣọ́ kó má dèrò ẹ̀yìn. Àṣẹ. Prof. Ọlátúndé Adéṣọlá Adépọ̀jù mo bá yọ̀ mo bá dúpẹ́ o. Mo kí yẹ kú oríire lónìí. Ẹ jáwé oyè lónìí oyè Àmọ̀rí Ọlátúndé. Ẹ dá síwájú ìlú Ògbómọ̀ṣọ́ lónìí ẹ̀ ní dèrò ẹ̀yìn. Ọlátúndé orí tí ó jòyè òní sáláì jẹ ọrùn tí ó lè di gbàrà lẹ́kẹ̀ òní sáláì ló. Àkọsílẹ̀ Èdùmàrè òní sáláì iṣẹ́. Oyè lóyè oyè yìí sí ìyẹ́ ọ̀sẹ̀ Bọ́lá Elédùmarè ọba ni. Ọba tó jó ṣeé ṣe. Prof. Ọlátúndé Adéṣọlá Adépọ̀jù adọ́pẹ́ padà àti gbogbo yín padà sọ́dọ̀ Elédùmarè ọba tí gbogbo ọpẹ́ yẹ lónìí. Ẹja síwájú ìlú Ògbómọ̀ṣọ́ kò ní jẹ́ òpin oore. Àtúmọ̀fọ́sì kò yí ní kábíyèsí wa sọ́hún ìlú Ògbómọ̀ṣọ́. Ọba Gádì Ọláoyè Olúmọgẹ̀gẹ̀ lẹ́ẹ̀kẹta. Kábíyèsí mo forí balẹ̀ lọ́dọ̀ ọ bàbá Adéṣọlá o. Aṣíwájú ìlú Ògbómọ̀ṣọ́ jẹ́ wálélé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ Ọlátúndé ọkọ Bùkọ́lá. Ògbóló làásọ. Ògbóló làásọ. Ògbóló làásọ. Ògbóló làásọ. Tí ọkọ̀ tẹ̀ kankan o. Ògbóló làásọ. Tí ọkọ̀ tẹ̀ kankan o. Ògbóló làásọ. Ọ̀gẹ̀rẹ̀ tó èso mọ́lẹ̀ ó tó èso fòkò lóore jẹ́. Abílẹ̀ Èdèṣù wà dání mo ń pè ń aráàlẹ́ ọ̀yún kẹ̀kẹ́ mi ta nínú aṣọ́lé dìdì èèyàn. Òpómúlérò lórílẹ̀ àwọn bàbá rẹ̀ Adéṣọlá. Òpómúlérò mọ́jà lè kan. Abímbésù aráàlẹ́ ọ̀yún ọmọ ẹlẹ́mí tọrọ gbàgì lásán ẹ̀ka mọ́jọ́kọ́ àná mi yan mo yan mu. Ọmọ ẹ̀kẹ́ ilé mo yọ ọwọ́ tí ń rólé. Òpó olé mo yọ ọwọ́ tí ń sùn lóde. Ọmọ ẹ̀kẹ́ tó dáa ní mo jà. Adéṣọlá aṣíwájú ló Ògbómọ̀ṣọ́ mọ́ gbọ́rọ̀ ẹnu mi. Onílọ́jọ́ ẹ̀yẹ rẹ̀ mo rí lílọ́rí ẹ̀jẹ̀ ìgbẹ́sọ àjẹfẹ́ ẹ̀yìn tí ní sùn ìgbódù. Ìsúnpá mi lórí lálẹ́ ọ̀yún. Ọ̀bàràǹbírí nìyàn ọmọ ẹlẹ́gbẹ̀rin àpótí kálukú ló lé téńté lórí ìtirẹ̀. Ọmọ òpó kọ̀rọ̀bìtì kọ̀rọ̀bìtì òpó ládẹ́fọ̀n ti ládẹ́rì òpó kọ̀rọ̀bìtì ajága àṣẹ. Òpó tí ò gbọ́rọ̀ bàbá yín ní àfẹnu ẹ̀ gúngi igi tí mo lọ́rọ̀ ó gbọ́wọ́ ní àfẹnu ẹ̀ kaná lẹ́yìn. Aṣíwájú Ògbómọ̀ṣọ́ ọkọ̀ Bùkọ́lá mo gbọ́rọ̀ òwẹ́nu mi Ọlátúndé. Iná tí ò gbọ́rọ̀ wọ́n ní àbomi pálẹ̀ yìí. Adéṣọlá omi tí wọn ò lọ́rọ̀ ó gbọ́. Bàbá yín ní àfipọ̀ ọtí tó le tí wọn ò lọ́rọ̀ ó gbọ́. Bàbá yín ní àfọmọ nílé mú ọmọ nílé tí wọn ò lọ́rọ̀ ó gbọ́. Bàbá yín ní aràn lọ sójú ogun nílé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ kẹ̀kẹ́ mi ta
àgbolú ọ̀ká rẹ̀ mọ́ àgbò òjò láwọn máa dínkù ejò. aṣọ mẹ́ta níbẹ̀ lápá àti ṣèṣe ẹ̀kíní ń ṣe lòmí lòmí èkejì ń ṣe lòmí lòmí ẹ̀kẹta ń ṣe bó tilẹ̀ lòmí wọ́n ṣàìfojú mi bòde ọmọ ànìkànrìn ejò ní í ṣekú pa wọ́n péjò ó bá tètè dágbọ́n kárí ìkapọ̀ ikú bá tilẹ̀ péjò lọ́nà ọ̀ra bọ́ká bá síwájú tí ṣèbé tẹ̀lé tí faraya gbọ́ wà láàárín wọn tí paramọ́lẹ̀ tó kọ̀rọ̀ wọ sítò sẹ́yìn wọn tójò látẹ̀yìn ti tàn kó mọ́ owó rúru bọ̀ lẹ́yìn wọn talẹ́ni tó jẹ́yọ̀ kí gbogbo sí irú wọn Adésọlá nínú ilé ìmọ̀ọ́mọ́ rẹ̀ ni ta ló lè fi kí tẹ́rẹ́ kó ká lójú ta lè èèyàn tí ó fi kù mọ́ kó ṣe bẹ́ lọ́nà òkè ni yóò dúró igbó ò gbọ́dọ̀ dúró àgbà òjò láwọn mèrè lápá aṣọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló tún bẹ lápá tí ń ṣèṣe ẹ̀wọ̀ àpáṣe dábọ̀ òwò mi aṣọ bẹ́ẹ̀ ṣe sìgbà oró mi ṣòkòtò àpáṣe bọ̀ mí gbálẹ̀ gbálẹ̀ àpá wọn ní ẹmọ́ mọ̀ gbára òwe mọ́ kọ́kọ́ ńláńlá lè mọ́ rí fi yan nílé alápá nìràwé ńlẹ̀ lálọ́ka. Ògbómọ̀ṣọ́ nílé mi o èrò bá mi ká lọ òwe. Ògùn ọjà ló bàbá mi o èrò bá mi ká lọ òwe. akíkanjú ni wá o èrò bá mi ká lọ òwe. Ògbómọ̀ṣọ́ nílé mi o Ọlátúndé o Adésọlá mú gbọ́dọ̀ ẹnu mi ògbódìyàn o gbọ́mọjúkú ògbó ṣẹ́gi ògbó oṣù nídìyàn ògbó èrè nídọ̀ọ̀lẹ̀lẹ̀ ọmọ ògbó òdògbó àgbàdo tí padà tí dẹ̀kọ̀ ìyẹn gan ọmọ ajíjẹ ká kó tó mú kọ ìyẹn gan lé ṣebí wọ́n ni mò ń pè wọ́n ọmọ Ògbómọ̀ṣọ́ ajílété ọmọ àfọ̀gbọ́kọ̀gbò èso jàgbé nìkan tọ́ bọ́mọ ajílété bá ti jí ibi iṣẹ́ rẹ̀ nígbà lọ ọmọ àfọ̀gbọ́kọ̀gbò ni mò ń kí wọ́n ògbó láti jiyàn o ògbó láti jẹ ká Ọlátúndé ògbó láti jẹ ká ká tó fẹ́ kọ ìyẹn gan lé. Ògbómọjúgù lèmi n ò ní gbàgbé Ògbómọ̀ṣọ́. gbogbo bí tí mo bá lọ n ò ní gbàgbé Ògbómọ̀ṣọ́. Ògbómọjúgù lèmi n ò ní gbàgbé Ògbómọ̀ṣọ́. ọmọ Ògbómọ̀ṣọ́ ajílété bí bárẹ̀lẹ̀ bàbá rẹ̀ gbogbo ẹ̀ ló yé mi dáadáa ìlú Ṣọ̀ún Ògúnlọlá akọni tó gbórí ẹlẹ́mọ̀ sọ́wọ́ lùnú lé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ akíkanjú l'Ògbómọ̀ṣọ́ wọn èé sọ̀lẹ̀ aṣíwájú Ògbómọ̀ṣọ́ Prọfẹ̀sọ̀ Ọlátúndé Adésọlá Adépọ̀jù ẹjọ́yè yìí náà kò ní jẹ́ òpin oore owó lé ẹ̀yìn lé ní àsìkò yìnyín kò ní nira kò ní le koko ìgbà yìí ti ti wá dùn yé Elédùmarè oníjó kan láíláí bó bá bí ilé lè pé ta ní kọrin ewì ṣé tí ẹ̀yìn Àṣàkẹ́ akẹ́bí ń lè mí jàṣàkẹ́ ògbé gbajúmọ̀ ọmọ Òkè Ìbàdàn débọ̀ ni mo kí yín lónìí yín Felicia ni mo kí yín lónìí yín Emmanuel Maria Adéníyì Táyé Kẹ́hìndé àti Ìdòwú gbogbo ọ̀nà ni mo kí yín lónìí yín wọ́n lé amóye yìí jẹ́ oyè amọ́rí lágbára Olódùmarè wọ́n bá ọmọ yàdùn ní ọmọ yàdùn ní o. Ikú má pa ọmọ ìyá mi ọmọ ìyá dùn ní. Ọlátúndé Adésọlá o ẹni tó dá ọ láre wà nítòsí rẹ̀ ta ni yóò dá ọ lẹ́bi wọ́n dọ́gbọ́n bí ẹ̀wù ní lágbára Olódùmarè wọ́n bá Ọlátúndé rere bó ti ṣe